ó mà ṣe o bẹ́ẹ̀ ni ìjàmbá mọ́tò sì pa Alhaaja kan síwájú ṣọ́ọ̀bù ẹ̀ lágbègbè Òkè Àró ní ìpínlẹ̀ Ògùn. Ọkọ̀ Tipa akóyanrìn kan la gbọ́ pé ó lọ kọlu obìnrin yìí níwájú ṣọ́ọ̀bù ẹ̀ níbi tí ó ti ń lọ ata fún ọ̀kan lára àwọn alábàárẹ̀. Ọwọ́ àṣálẹ́ òní ọjọ́ ìṣẹ́gun gan ni ìṣẹ̀lẹ̀ burúkú yìí wáyé o. Bẹ́ẹ̀ làwọn ọ̀dọ́ agbègbè náà barajẹ́ gidigidi tí wọ́n láwọn yóò han ọkùnrin tí ó pa Alhaaja yìí léèmọ̀ ńlá. Nínú ìjábọ̀ oníròyìn wa ló ti sọ pé wàhálà ńlá làwọn bọ́ìsì àdúgbò ọ̀hún bá àwọn ọlọ́pàá fà ọ́. Wọ́n láwọn kò ní jẹ́ kí wọ́n gbé mọ́tò Tipa tó pa ìyá yìí lọ sí tẹ̀sán wọn. Bẹ́ẹ̀ ni òkú arábìnrin náà sì wà nílẹ̀ẹ́lẹ̀ o níbi tí ọkọ̀ akóyọyọ pa á sí. Tó a ò ní gbélé gbọ́fà láìrogun. Bẹ́ẹ̀ ni ìjàmbá kò ní wọlé tọ̀ wá wá kí ọba mi Alhaaja bí ó pàṣẹ Alhaaja rẹ̀ kó bu òróró ìtura sí ẹ̀dùn ọkàn àwọn mọ̀lẹ́bí ìyá tí ó kú lójijì yìí níbi tí ó ti ń wá jíjẹ àti mímu ẹ̀ jẹ́jẹ́. ara àwọn sísítà mi kan táwọn náà